ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم. أما بعد، nínú gbogbo Quran pátá àwọn ẹni tí Olúwa bá dẹ́dà ń pè ní mùmínì ni àwọn sàhábà Nábì. Ọlọ́run bá máa sọ pé mu'minun mu'minun. Ẹ wọnú Ahzab, ya ayyuhal lazina amanu dhkuru ni'matallahi alaykum idh ja'atkum junudun farsalna alayhim rihan wa junudan lam tarawha. Àwọn olànàbí àwọn wo ni Ọlọ́run bá ń bá wínú bí? Ja'atkum antum man ashabu rasulillah radiyallahu anhu junudun, àwọn tí wọ́n kó jọ tí wọ́n fẹ́ bá Ànábì jà sallallahu alaihi wasallam, wọ́n fẹ́ pa Islam. Ọlọ́run ní fa arsalna alayhim rihan wa junudan lam tarawha. Àwọn wo l'Ọlọ́run bá fún níkùn lọ́wọ́ àti ìrànlọ́wọ́ yìí? Àwọn sàhábà radiyallahu anhu. So bó ṣe rí nìyẹn. Irú eléyìí pọ̀ nínú Qur'an. Wa zulzilu zilzalan shadida yìí àwọn wo ni? Àwọn sàhábà ní radiyallahu anhu. Idh ja'ukum min fawqikum wa min asfala minkum. Kum táǹgbọ́ kum yìí àwọn sàhábà Nábì ni radiyallahu anhu. Ọlọ́run bá jú wa níwèé bí wọ́n ṣe dúró déédéé pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Kódà tí wọ́n bá ṣe mistake, Ọlọ́run bó tún correct. Ẹ má ṣe lè báyìí ní kẹ́ṣe. Ó ní wa tazunnuna billahi dhununa. Ẹ ń ro oríṣiríṣi nǹkan tó pọ̀ pé báwo la ṣe fẹ́ kojú àwọn kèfèrí. Wọ́n mọ̀ pọ̀ jù wá lọ. Ó ní ó ṣe rí lónìí Ọlọ́run. Wọ́n wá ń rò. Àwọn sàhábà radiyallahu anhum. Ẹ lè rí ẹnì kankan tí ìgbàgbọ́ dúró déédéé lọ́kàn rẹ̀ kó máa bu ẹnu àtẹ́ lù. Kò ṣe ojú ìmọ̀, ojú ààyè ìmẹ́rin ni wọ́n bu ẹnu àtẹ́ lù. Ká sọ pé nìkan sọ pé Abubakar ṣe kìíní kan radiyallahu anhu, Siddiq, Umar ṣe kìíní kan radiyallahu anhu, Faruq, àwọn sàhábà àtàwọn yòókù láàrin wọn bí Abu Hurairah radiyallahu anhu. Ká sọ pé nìkan sọ pé kí ni tí wọ́n ṣe wá jẹ́ nǹkan mẹ́rin lẹ́nu yẹn ṣe, ìkọ̀ọ̀kan nú mẹ́rẹ̀ẹ̀rin kò sí ètò jẹ́ nǹkan àpálẹ́ nínú ẹ̀.
nǹkan àkọ́kọ́ ta'anun fihim wa huwa wadihun at-ta'anu fi as-sahabati ta'anun fihim kéèyàn máa bu ẹnu àtẹ́lu sọ̀hábí ó ń bu ẹnu àtẹ́lu àwọn èèyàn tí Olúwa bá polongo tó fọ̀ wọ́n mọ́ tó yọ́nú sí wọn tó kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa bu ẹnu àtẹ́lu nǹkan ẹlẹ́ẹ̀kejì sàníyàn wọ́n ní at-ta'anu fi as-sahaba ta'anu fi ash-shari'a tí ẹ bá ti ń bu ẹnu àtẹ́lu sàábé ó ń bu ẹnu àtẹ́lu ẹ̀sìn Ọlọ́run nǹkan pọ̀ nínú ẹ̀sìn tó so mọ́ àwọn sàábé púpọ̀ jù lọ́dọ̀ àwọn kó ní hadith ẹ jẹ́ kí mú bí méjì or mẹ́ta wá wọ́n ní tafsiru sahabati hujjatun sàábé kan bá sọ pé áyà yìí o in tó lú ọba dẹ́dà ń sọ ń bẹ̀ hujjan illa lima yu'ariduhu min mislihi àyàfi tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wá tó sọ pé kìí ṣe tó ń sọ nìkan àwọn rò pé ó níbi oníkálukú wọn ń sọ tójú ẹ̀ tó yé lórí àyà ẹ̀ àbí ká sọ pé ẹnìkan gbọ́ àlàyé kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́nìkejì ò gbọ́ tá a bá wá rí qarina àbí qara'in tó jú wa níwèé wípé eléyìí bó ti ẹ̀jẹ́ pé tafsiru sahabi ni ó ní wajhu tarjih ó ní murajjihat nínú marfu'at àwọn nínú nǹkan míì nínú sharia àwa gbọ́lá fún ọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n àti ìkó nínú ìpìlẹ̀ yẹn wípé tafsiru sahaba hujja ìsàbí ó ṣàlàyé wípé àyà Qur'an yìí o ìtumọ̀ rẹ̀ ní akítáàkù wọ́n dára ẹ̀sìn wa àbí wọ́n dára ẹ̀sìn wa àwọn afọ́n hadith wọ́n tún sọ fún àwọn òní fi'lu sahabi fi asri rasuli hujja kí sàábé kan ṣe nǹkan kankan nígbàtí ànábì wà láyé sallallahu ànábì ò rí o alayhi salatu wassalam sọ̀hábì kan ó ń ṣiṣẹ́ ìjọsìn kan bí Bilal ṣe máa ń ṣe radiyallahu anhu ibn Rabah bó ṣe máa ń ṣe àlùwàlá lẹ́yìn gbogbo ìgbà tó bá gbọ̀nsẹ̀ àbí ó ní alhadathul asgar tí ó ṣe àlùwàlá lẹ́yìn rẹ̀ ànábì ò mọ̀ alayhi salatu ṣùgbọ́n ló ọba ànábì jẹ́ kí ànábì máa fi sàábé báyìí ṣe báyìí ọlẹ́ẹ̀mí ṣùgbọ́n gbogbo tí sàábé bá ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam bá lẹ́rìí wípé ànábì mọ̀ alayhi salatu bá rẹ́rìí wípé ànábì gbọ́ ó ti dára ṣe sí ànábì sallallahu alaihi wasallam hujja ni bí pé ànábì ló sọ ni wọ́n ní nítorí pé tó bá ṣe pé kò lẹ́tọ̀ ni olúwọba ànábì sallallahu alaihi wasallam yóò sọ fún ànábì pé lágbájá ń ṣe nǹkan báyìí sọ fún kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe sí àwọn sàhábà radiyallahu anhu ó ti lọ́pọ̀ mọ́ ṣẹ̀ríà àbí ò tí lọ́pọ̀ mọ́ ti lọ́pọ̀ mọ́ ṣẹ̀ríà irú àwọn nǹkan báyìí pọ̀ gan lọ́dọ̀ àwọn onímọ̀ wọn a tún máa sọ wípé sábàbù nuzuli fi qat'iyyati dukhul kó la yukharrijuhu mukharrijun sábàbù nuzul amú wala ya'tali ulul fadli minkum was-sa'a lẹ́ẹ̀kan ayayi hadisatul ifki ló ṣẹlẹ̀ ní àyà ìfisọ̀kalẹ̀ ulul fadli minkum bá gbé minkum yìí pé gbogbo al'umma lọ́lọ́wọ́ bá ń bá wí ẹn tó kọ́kọ́ bá wí mẹ́wọ̀n ni Abubakar Siddiq limadha li annahu li ajlihi nazalatil aya nítorí Abubakar ní àyà ìfisọ̀kalẹ̀ kò wá ní sí nǹkan kankan tó máa ń yọ nǹkan kankan kúrò nínú ìdájọ́ tí ó yọ Abubakar kúrò nínú ulul fadli was-sa'a nínú àyà yìí àwọn sàábé radiyallahu wọ́n jẹ́ ara ṣẹ̀ríà àbí wọ́n jẹ́ ara ṣẹ̀ríà wọ́n jẹ́ ara ṣẹ̀ríà ìyẹn ni ànábì sallallahu alaihi wa sallam ló náà fi fà wá létí pé la tasubbu ẹ má bú àwọn sàábé kó mọ́ bá jẹ́ pé ẹ̀sìn tí mo mú wá lẹ́ẹ̀mọ́ bú ẹ má bú àwọn sàhábà kó mọ́ jẹ́ pé ẹ̀sìn tí mo mú wá ilẹ̀ẹ̀mọ́ bú àwọn ni wọ́n gba ẹ̀sìn yìí lẹ́nu so fatanu fi sahabi ta'anun fi shari'a afani li annahum humul wasitatu baynana wa bayna rasulillah
sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tí ó ka Qur'an pátá tó ní ìjáza qira'at pátá tí ò bá parí sọ́dọ̀ sàábé ìjáza tún munqati'atu sanadi ni. Ìjáza tí sánàdù ẹ̀ gé ní. Afdalu ma yuqalu fihi annahu mursal wal mursalu 'inda al muhaddithin ala al qawl ar rajih da'if. Ni mo ṣe fẹ́ máa ṣàlàyé ẹ̀ mọ́ wọn. Kí wọ́n sọ pé hadith jẹ́ mursal ìtumọ̀ ẹni pé tábì ma yarwihi tabi'iyyu marfu'an. Kí tábì kan sọ pé ànábì wí alayhi salatu wassalam. Ìtàbí kó sọ pé ànábì wí nǹkan sallallahu alaihi wa sallam fi hukmil mursal péré ní ẹfi péré sí. Kí ló dé kó tí ìdákọ sàábé tó gba ọ̀rọ̀ yẹn wá fún ẹ̀? Ó gbọ́dọ̀ ní sàábé nú. Tí ò bá ti ní sàábé nú mursal ni ara anwa'u inqita'u sanad oní irsal. Tí hadith bá jẹ́ mursal kò sí sàábé ń bẹ̀ nìyẹn. Tàbí sọ pé ànábì wí, wọ́n wà máa béèrè lọ́wọ́ gbogbo bó bá ṣe wù kó jẹ́. Apá kan àwọn Ṣàfi'íyà sọ pé marasilu Sa'id ibn al-Musayyib ó jà. In tó fẹsẹ̀ múlẹ̀ nínú Ṣàfi'íyà gangan ni pé ọ̀rọ̀ yẹn gan wọlé. Mursalu sahabi Sa'id ibn al-Musayyib sayyidu tabi'in kó irsalat aw marasilu ẹ̀gan wọlé ó jata. Imam Muslim ẹlọ́wọ́ nínú muqaddima Sahih Muslim wọ́n ní fi qawli al-muhaddithin ajba ala dhalik anna al-mursal laysa bi hujjatin al-mursal munqati da'if. Kí ló fa dọ́àfù ẹ̀? Kò sí sàábé ń bẹ̀. Ó túmọ̀ sí pé kò lè jẹ́sìn tá gbà wọlé tí sàábé ò bá ti sí bẹ̀. Tí ó bá jẹ́sìn tá gbà wọlé a gbọ́dọ̀ dákọ̀ sàábé. So àwọn sahaba radiyallahu anhum ọlọ́run ọba so wọ́n pọ̀ mẹ́sìn annabi sallallahu alaihi wasallam. So faman yat'anu fihim yat'anu fi ash-shari'ah. Ẹnikẹ́ni tó bá ń bu ẹnu àtẹ́lù àwọn sahaba radiyallahu anhum ẹ̀sìn tánàbí mú wá ló ń bẹnu àtẹ́lù. Ìyẹn ló ṣe jẹ́ ojúpọ̀ nàkan tí ò fẹ́ sí fírkọ̀ dọ́ọ́là kankan tó là ń bẹ̀. Kò sí fírkọ̀tún dọ́ọ́là kankan tó là níbi ìbẹnu àtẹ́lù àwọn sàhábà. Torí pé tẹ́ bá ti bọ ẹnu àtẹ́lù wọn, oníkálukú ó lè gbé tó bá wù wọ́, ó lè pààkì wọlé. Tẹ́ bá ti yọ àwọn sàhábà kó oníkálukú ó lè gbé wọlé. Ṣùgbọ́n tá bá ti ń sọ wípé amman títí ó gbọ́dọ̀ ní sàhábà nínú. Àwọn sàábé náà ti tì sẹ́gbẹ̀ kan yìí. So ló ṣe jẹ́ pé ẹ̀sìn ṣí àwọn kọ́kọ́ gbọ́dọ̀ yọ àwọn sàábé kó bẹ́ẹ̀. Àwọn Khawarij kọ́kọ́ gbọ́dọ̀ kàfàrà àwọn kan nínú àwọn sàábé. Abdullahi ibn Abbas radiyallahu anhu. Ìjọ tó lọ bá àwọn Khawarij ní Harura ara tó bí wọn. Man minkum min ashabi rasulillah. Ẹjọ́ ẹ má bínú bá ṣe kójọpọ̀ ẹ̀tẹ́ ẹsẹ̀ pẹ́ẹ̀sìn dùn mọ́ tó yìí. Tẹ́ sọ pé àwọn sọ̀hábà ò máa ṣe ẹjọ́ ẹbá mú sàbí ànábì kan wá láàrin kò sí àwọn afá ni ara ń tá fi mọ́mọ̀ pé èèyàn wà lórí òdodo ní pé in tó ṣe yẹn yóò rí sàbí kan lọ mọ́ lẹ́sẹ̀. Ẹ̀yọ́ mọ̀ ìyá mi ẹ mú wọn sọ́wọ́ nínú ẹ̀sìn tọ́rọ̀ bá ti dàrú lọ́dọ̀ àwọn afá ẹ má béèrè wípé ibo làwọn sàbí dúró sí lórí ọ̀rọ̀ yìí. Kódà kó jẹ́ mas'ala fiqhiyya, kódà kó jẹ́ mas'ala tí wọ́n pè ní manhajiyya, ó gbọ́dọ̀ ní sàábé nínú. Tí ò bá ti ní sàábé nínú ó súnmọ́ kó má jẹ́ pé ọ̀rọ̀ tó lẹ ni ọ̀rọ̀ náà. Tí ò bá ní sàábé nínú yóò lẹ. Ó gbọ́dọ̀ ní sàábé nínú nítorí pé sàábé ló gbẹ̀sìn wá. Tí ò bá ti wá síbẹ̀ a ṣe lè pe kíní yẹn lẹ́sìn. Bó ló ṣe lè jẹ́ ẹ̀sìn tó bá ti jẹ́ wípé kò sí sàábé kan bẹ̀? Bó ló ṣe lè jẹ́ ẹ̀sìn? Ààrí ànábì sallallahu alaihi wasallam. Àwọn sàhábà lójú ẹ̀ àwọn náà gba Qur'an wá radiyallahu anhu. So nítorí náà at-ta'nu fi as-sahabati ta'nun fi ash-shari'ah. Nǹkan ẹlẹ́kẹta àfáà ní at-ta'nu fi as-sahabati ta'nun fi rasulillah.
tá bá ti ń bú sàábé báyìí ẹni yẹn ń bú ànábì ni sallallahu alayhi wa sallam. wọ́n ní wa dhalika anna man kana ashabuhu ala janibin min al-fiski wal fujur. wọ́n ní fa inna dhalika qadhun fi maqami. ẹnikẹ́ni tó bá ti ṣe pé ńgbà tá wá àwọn ọ̀rẹ́ rẹ̀ àti alábàáṣe ẹ̀ lọ pòkì ni wọ́n, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n mú èèyàn kan jáde ní ìsìn, àwọn alábàá sọ pé kulli man tusahib, fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n wò náà. so ńgbà tí Olúwa dẹ́dà ó gbé ànábì rẹ̀ dìde sallallahu alaihi wasallam, kó wá jẹ́ pé àwọn fusak fujar ló fi rọ kiri ká ta wá ní ànábì gangan. òun gangan sọ fún wa alayhi salatu wassalam wípé ar-rajulu ala dini khalili falyanzur ahadukum man yukhalil. type yóò wá jẹ́ pé àwọn tí ànábì wá bá ṣọ̀rẹ́ tí wọ́n ń bá lọ bá bọ̀. ọ̀rọ̀ igan ò yẹ kéèyàn kò ṣe é sọ wúwo lẹ́nu, ó wúwo lẹ́nu. gbogbo àtàwà bí ní ìsìn bóyá sí ṣọ̀kẹ́láwà nǹkan àwọn ọmọ yahoo àmà wọn, ẹni tó bá ọmọ yahoo rìn bóò láṣẹṣe sí àwa náà mọ̀ jìnà sí ọmọ yẹn àfáyàn ọdún ọmọ kírun ọ̀ ṣùgbọ́n mọ́ bá ọmọ yahoo kíláàsì ẹ̀ rìn níjọ́ kan lẹ́fà lásọ̀dá àfà tó mọ nǹkan tó ń ṣe ṣá tó bá ní òun ṣe kankan rẹ̀ bóò ṣe lónìí ó padà ṣe, bóò tí kò sí mẹ́ lónìí ó padà kò sí. ṣẹ́ni tó bá sọ wípé bákan làwọn sàbí ànábì ṣe ní tó ń sọ ní pé àwọn tánàbí tánjọ́ ń lọ tánjọ́ ń bọ̀ radiyallahu anhu. àwọn àfáà ni wa dhalika anna man kana ashabuhu ala janibin min al-fiski wal fujur fa inna dhalika qadhun fi maqamihi. kéèyàn lọ́rẹ̀ aburú ọ̀rẹ́ pòkí àbújẹ́njẹ́kù ní o ní ààyè àti ìjọmọlúwàbí irú ẹ̀ràn bẹ́ẹ̀. wọ́n ní li anna al-urfa bayna an-nas anna ar-rajula ash-sharif idha kana man hawlahu min ashabihi qad tu'inu bil-fiski wal-fujuri wa ghayrihima fala shakka anna hadha qadhun fi. gbogbo èèyàn ló mọ̀ yẹn tí èèyàn bá ń bá àwọn èèyàn rìn tó wá jẹ́ pé gbogbo olùbárìn alábàáṣe alábàágbé alábàásọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn ẹ̀ṣẹ̀ àti ìtakò àṣẹ Ọlọ́run bá ní, gbogbo èèyàn ló mọ̀ yẹn. wọ́n ní wa in lam yakun mithlahum fil fujuri wal fisq. bóun gan àti lè sọ pé ó tiẹ̀ náà burú àbí ó dàbí tiwọn o, ṣùgbọ́n pé ó ń bá àwọn èèyàn burúkú rìn yẹn gan kadash ni nínú shakhsiyya ẹ̀. Ọlọ́run kójọ kó ràn wá lọ́wọ́. wọ́n ní anna al-wajiba alayhi an yastahiba unasan shurafa. in tó bójú mu ní ká sọ pé gbogbo ẹni tó bá jẹ́ sharif alápọ̀nlé láwùjọ kò ṣe pé àwọn èèyàn àpọ́nlé àwọn èèyàn yìí ló náà ń bá rìn. ẹ jẹ́ ká mọ̀rọ̀ kan wá lábala bí, torí pé a máa ń sábà sọ ẹ rí àwọn shabab pàtàkì jùlọ lórí manhajus salafi wọ́n sọ wípé síkọ̀lẹ̀mí yuwathikuna anfusahum. wọ́n wọ́n mọ̀túnmọ́ kí wọ́n pè èèyàn ní síkọ̀ lọ́dọ̀ àwọn àfà. wọ́n rò wípé gbogbo ẹni tí ò bá ti kó sínú fisk tó bọ́pò nínú fisk síkọ̀. ẹbọ mo kírun déédéé, àwọn kan míì wà tí a kìí wò ṣé òun gbọ́rọ̀ sí òbí rẹ lẹ́nu. kò fẹ́ sí abala tó fà sákọ̀ èèyàn tó huququl walidayn kéèyàn jẹ́ aqul walidayn. kí n tó kú mẹ́jẹ mú ọ̀rọ̀ kan wá, àwọn afáà ń sọ̀rọ̀ nípa huquq kìí ṣe huquq dídùhù huquq ìmọ̀ ṣàìgbọ́ràn tí òbí, ìmọ̀ tẹ́ òbí lọ́rùn. wọ́n ní kí òbí má fẹ́ nǹkan, kí wọ́n má sọ fún wa pé àwọn ò fẹ́, ṣùgbọ́n agbọ̀nà kan mọ̀ pé wọ́n ò fẹ́. wọ́n ní ara fisk ní ká ṣe nǹkan yẹn, ara huquq ní ká ṣe nǹkan.
òbí ìwọ ò fẹ́ nǹkan kankan nínú tó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí má fẹ́ àbí kó fẹ́, àwọn ò wá fẹ́, wọn ò sọ fún wa pé àwọn ò fẹ́, ṣùgbọ́n àgbọ̀nà kan mọ̀ pé wọn ò fẹ́. Wọ́n ní ara uququl walidayn ní pé kéèyàn máa ṣe nǹkan ẹ̀ kó lọ ṣe rí. Ẹni tí ò bá ti ṣe irú ẹ̀rù kó sọ. Àbí kíní àwọn òbí mi fẹ́ yóò dùn mọ́ wọn, wọn ò sọ fún wa. Òbí kì í sọ torí ìfẹ́ tí wọ́n ní sí ọmọ. Òbí fẹ́ràn ọmọ púpọ̀ jù. Àwọn àfáà ní kò síbi kankan nínú Qur'an tọ́lọ́run tó sọ pé ẹ̀yin òbí o ẹ máa fẹ́ràn ọmọ yín. Kò sí. Torí àdámọ́ tó dámọ́ gbogbo òbí ni pé a fẹ́ràn ọmọ. So ìfẹ́ràn yẹn ò ní jẹ́ kí òbí lè sọ fọ́mọ pé nǹkan báyìí má fi ilẹ̀ o. Ṣígbà mi ọmọ fi nǹkan yẹn lẹ̀ ẹ̀ mọ́ bọ́ o. Òbí ò ní sọ fún pé kí ló dé tó wá ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n wọn náà mọ̀ pé nǹkan yìí máa ń mú ìdùnnú àti ẹ̀yà rí báyà mi àbí bàbá mi. Wọ́n ní ká pa kíní ẹ̀ tí ara uququl walidayn. Ibẹ̀ ni ṣáàbù ó ti sọ pé sọ lòun kó. Kí ló dé? Òun ò sí lórí fisk. Ó tún kù kan nínú shurut ìjẹ́ tíkọ̀. Àwọn àfáà ní makharimul muru'a ń bẹ àwọn nǹkan tó bá ìjọmọlúàbí jẹ́. Ẹ jẹ́ fún alápẹẹrẹ. Kí mùsùlùmí máa rìn ní títì ní ìsìn bí gbogbo wa bá ṣe wọ agbádá pẹ̀lú imam táwọn náà wọ́n tó jọ ẹ̀. Kéèyàn rìn ní àwùjọ láìdé fìlà ṣó ti ṣeṣe sí ahlul aqli salim láwùjọ ẹ̀. Ìjà rẹ̀ nìkan kan tá sọ pé ọmọlúàbí nì tí ó wọ agbádá tí ò ní dé fìlà. Ṣẹ́ṣẹ́ṣẹ́. Àwọn ọlọ́pọlọ láwùjọ àwọn abiyì ṣé wọ́n lè wọ bùbá àti ṣòkòtò láìdé fìlà? Ìmọ̀ ṣerú ẹ̀ láìdé fìlà ara makharimul muru'a. Ẹn tí wọ́n bá lórí makharimul muru'a kìí ṣe síkọ̀ ara ṣurutu àdáàlà tí àwọn àfáà dá kọ nìyàn. Ìwọ máa wúra rẹ ní ṣe síkọ̀ ní àwẹ̀ ìṣẹ́sí. Ìwọ náà dáadáa fọ́nà. Mo mú ọ̀rọ̀ ìwá torí pé a kìí sábà sọ. Èyàn rìn títì ní ìsìn ó ń já ìrèké sẹ́nu. Ó sì rìn lọ títì. Ó náà tó bá ti dé bẹ̀rẹ̀ sọ pé síkọ̀ lòun àwa síkọ̀t. Bá kó máa sọ pé síkọ̀ lòun gan ara tọ́ kí ẹ tún ní sí. Olúwa dẹ́dà sì sọ pé fàlá tó zẹ́kú lọ́lẹ́tọ̀. Irú àwọn kan báyìí pọ̀ tí àwọn shabab tí wọ́n máa ṣe. Ó máa lọ síbẹ̀. Tí èèyàn bá wá lọ́rẹ̀ tó ṣe wípé àwọn ẹni iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé ni wọ́n níbi bó ṣe rí àwọn kankan wà tó náà ní ṣe. Yá àkìí ṣe báwọn, àkìí sọ̀rọ̀ báwọn, àkìí múra báwọn. Ìkánú àwọn àìmà al-jarh wa ta'dil pàdé wọ́n ń bí léèrè pé lima lam tarwi an fulan ó ní wajadtuhu kathiral kalam ẹjọ́ ẹ̀pọ̀ ní ìgbà hadith lẹ́nu ẹjọ́ ẹniyàn tó pẹ̀lú kí ló sì fà á ní pé lọ́dọ̀ àwọn ní àdá tí ẹ̀ bá ti ń rojọ́ púpọ̀ mistake ẹ̀ náà mọ̀. Man kasura kalamuhu kasura khata'uhu. Tí ọ̀rọ̀ èèyàn bá ti pọ̀ akhta'u ẹ̀ náà mọ̀ láàrin àwọn àfáàdà àwọn tí musannafat wọ́n pọ̀ akhta'u wọ́n pọ̀ bí Suyuti rahimahullah Jalaluddin. Nítorí náà Ànábì sallallahu alaihi wa sallam kò ṣeé ṣe ká wá sọ wípé àwọn ọ̀rẹ́ tọ́lọ́run bá yàn tí pé kó máa bá rìn wọ́n ṣe yàn dáadáa. Bí tí mo fẹ́ lọ́mbẹ̀ ń pé ara makharimul muru'a ní tá bá bọ́ tó jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ àwọn yahoo ó yẹ sẹ́yàn dáadáa nù. Bóòdá, ikhwa, bóòdá
ìdájọ́ tá gbélé ọ lórí ní pé èrè sí yàn dáadáa bó o dáa ní tí a fàṣàlà bí òun gangan dáa a sọ pé kò bá mu tó fún a ní ṣe ìtìláàkù síkọ̀ àti wà sọ pé síkọ̀ àti sọ pé sọ́ọ̀lì àti sọ pé siddiq àti sọ pé shahid àti sọ pé kátó wá sọ pé nabiyun alayhi salatu wassalam ànábì ọlọ́run kan ní wà á máa bá àwọn èèyàn rìn tó kù díẹ̀ káàtó fún nínú ìròrí àti ìgbàgbọ́ ẹ rí pé ó bu ṣáànà ànábì ó bùkù ó sì jẹ́ pé sallallahu alayhi wa sallam ìmá bu ẹnu àtẹ́ lu àwọn sahaba radiyallahu anhum àkọ́kọ́ ni pé tọ́ánù sahaba wala yajuzu dhalik ìmá bu ẹnu àtẹ́ lu àwọn sahaba ìbu ẹnu àtẹ́ lu sahaba kò lẹ́tọ̀ọ́ ṣé àwọn tó náà bá ń sọ pé radiyallahu anhum wa radu anhu náà ni wọ́n bu àtẹ́ lu ó ní fa'alima ma fi qulubi fa'anzala sakinata alayhi ó ní mo mọ̀ lọ́kàn àwọn amúmọ̀ tí wọ́n dì sọ́kàn àwọn sàhábà wọn kìí ṣe mùnáfìkì ara nǹkan tá fà yọ nínú àyà ẹ̀ ibáwọn èèyàn wá ń sọ fún ànábì sallallahu alayhi wa sallam ó ní idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka la rasuluhu wallahu yashhadu innal munafiqina lakadhibun wọ́n sọ fún ànábì sallallahu alayhi wa sallam tó bá ṣe nọ́mbà 2 lẹ́gbẹ̀ẹ́
Umar radiyallahu anhu, al-Imam Tirmidhi gba hadithi wa nínú Sunan wa bẹ́ẹ̀ ni al-Imam Abu Dawud. Àwọn afáàní wal hadithi sanadu hasan. Sanadu hadithi hasan. Umar ibn Khattab gangan fúnra ẹ̀ ló bá ìwà radiyallahu anhu. Abu Hafs kúníyà. Wọ́n láwọn ẹranko ní ìdàtọ̀ wọ́n ń lè rúkọ wọn lárúbá náà ní ṣe sí tó tàbá pátán sọ pé Abu Hafs èyí tí wọ́n ń sọ ní pé Asadun, Abu Hafs Asad, Abu Hafs tí wọ́n ń pè Umar ó bímọ tó ń jẹ́ Hafsatu tó jẹ́ ìyàwó Ànábì gbọ́n pa ni wọ́n fi ń pè Umar rọ̀tọ̀ láwọn àbá ilẹ̀ Yorùbá ń ní bàbá Hafsa wòye sọ. Hafsa yàtọ̀ sí Hafsi inú kúníyà Umar ibn al-Khattab. Ìyá wa Ummuna Hafsatu radiyallahu anha. Kájẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn náà máa ń kọ́bà tún ní bí Umar. Ó jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam fẹ́ ọmọ rẹ̀ lóbìnrin. Ànábì ló wá Hafsa. Ànábì pẹ̀lú sí Hafsa ni. Radiyallahu anhu. Umar lọ bá Usman pé Hafsa ni wá fẹ́. Ẹlòmí ọ̀rọ̀ pé ẹ̀nà ń sọ pé káwọn èèyàn wá fẹ́ ọmọ yín tá ní mí fi jọ. Tá ní mí fi jọ. Kéèyàn rẹ̀ nìkan pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní salasatun jiddun fiha jiddun wa haslun fiha jiddun. Nǹkan mẹ́ta ni jiddun fiha jiddun tá a bá serious nígbà tá à ń sọ kí ni ìdájọ́ ẹ̀ jiddun seriousness yẹn náà wa haslun fiha ńgbàtà ń ṣeré lásọ jíndùn ni o. So gbogbo ńgbà míì àwọn ẹ̀kọ́ ẹmọ ẹni wọ́n gbọ́ wọn káàkiri, particularly our younger brothers who just got married and our daughters wọ́n mọ̀ gbọ́ mọ̀ káàkiri my daughter. Tí brother kan bá sọ pé fẹ́ fún mi tó bá ní mo ti fẹ́ fún ẹ ó ti di ìyàwó ẹ̀ nìyẹn o, ó kéré òsì mẹ́ o. Kò sí ọjọ́ orí fún nìkáà nínú Islam fọ́kùnrin àtobìnrin. Èèyàn lè fẹ́ ọmọ òòjọ́ lóbìnrin nínú Islam. Èèyàn lè fẹ́ ìyàwó fún ọmọ èèyàn ọkùnrin ọmọ òòjọ́. Abdullahi ibn Umar ṣe bẹ́ẹ̀. Ó fẹ́ ìyàwó fún ọmọ rẹ̀ ọkùnrin ọmọ òòjọ́. Sọ́tá isnaduhu sahih. Ó wà ní Rawal Galil. Isnaduhu sahih. Bẹ́ẹ̀ ni èèyàn lè fẹ́ ọmọ obìnrin, so kò sí ọjọ́ orí nínú nìká nínú Islam. Ibi tá ń lọ ni wípé Umar ibn al-Khattab radiyallahu anhu. Ànábì sallallahu alaihi wa sallam ló fẹ́ Hafsa. Kó tó nìyẹn, Umar tí ń gbé Hafsa lọ sọ̀rọ̀ ẹ̀ fún Usman ṣó bá ń fẹ́ ọmọ mi Hafsa radiyallahu. Ìyẹn ò sọ̀rọ̀ kankan tiẹ̀. Bàbá dákẹ́ jẹ́jẹ́ radiyallahu anhu. Ó ní Usman jẹ́. Bàbá dákẹ́ jẹ́jẹ́ radiyallahu anhu. Usman ò sọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n kò tẹ́ Umar lọ́rùn ẹ sì mú ohun tí ẹ radiyallahu anhu. Àti ẹ̀fọ́mọ́ lẹ́lẹ́ ìkòdà wa ló. Ó bínú ẹ̀ sí o. Ó lọ gbé bá Abubakar Siddiq. Ọ̀gá rẹ̀. A gbọ́ níbi tí Umar ti sọ pé ọ̀gá mi ni Abubakar
mi gbìyànjú kí n ṣáájú ẹ̀ níbi dáadáa kan rí àfikún ṣáájú mi. Àṣà àwọn mawakif tí Umar gbìyànjú láti ṣáájú Abubakar tó bá Abubakar níwájú. Radiyallahu anhu. Kó tó wá gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu Ànábì sallallahu alaihi wa sallam pé àwọn fẹ́fẹ́ Hafsa. Ìta bá lọ ní wípé Umar kìí ṣe Abu Hafsa. Abu Hafsin ni Umar radiyallahu anhu. Ìtumọ̀ Abu Hafsin sí ní Al-Asad kìnìún. Ó wá jẹ́ kìnìún àárín wọn àbí kìí ṣe radiyallahu anhu. Jẹ́ kìnìún àárín sàábé ní Umar àbí kìí ṣe. La fi pè ní Faruq. Abdullah ibn Mas'ud ó ní ma zilna a'izzatan mundu aslama Umaru radiyallahu anhu. Ma zilna a'izza. Láti jọ́ tí Umaru ti di Mùsùlùmí báyìí, láti dológe ní Mákà àwa Mùsùlùmí. Torí pé wọ́n bí ẹni kankan dáa kó wá sọ pé bóhun ti wá ti jẹ́. Lẹ́yìn ìgbà tí Umaru ti dọmọ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Ma zilna àìzàtàn mọ́rùn aslama Umar. Láti jọ tí Umar ti di Mùsùlùmí báyìí kò sẹ́ni kankan tó lè ṣoge sí wa. Àwọn náà doge nínú ìlú à ń gbé sáni tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tí Umar ti di Mùsùlùmí ta ni ó challenge wa? Abu Hafs ń bẹ́ẹ̀ radiyallahu anhu. Umar radiyallahu anhu. Ìyẹn náà pẹ̀lú àdúrà Ànábì ni ó sallallahu alaihi wasallam. Ìyàwó Aisha radiyallahu anha. Ó l'Ànábì sallallahu alaihi wa sallam ara àdúrà rẹ̀ kí Umar tó di Mùsùlùmí. Ó ní pé ó máa ń sọ wípé Allahumma a'izzal Islam bi Umar ibn al-Khattab. Allahumma a'izzal Islam bi Umar ibn al-Khattab. Ìrọ̀lú ọba dẹ́dà pín ẹ̀sìn rẹ̀ lé, pín wa lé, gbógo fún wa lo Umar. Ikhwa, àǹfààní ń bẹ nínú ọ̀rọ̀ ètò pọ̀. Àwọn èèyàn máa ń wà tó ṣe pé Ọlọ́run ọba máa ń fi wọ́n ṣe àìzá ní pàngèrè ẹ̀sìn. Táwọn sọ pé lágbájá wà ń bẹ. Àwọn èèyàn máa bẹ́ẹ̀ especially university wọ́n ní professor kìíní kan wà ń bẹ. Nígbà tó wà university professor Rahman, táwọn vice chancellor wá fẹ́ rẹ̀ wọn ni prof wà ń bẹ. Wọ́n ti fẹ́ wá lé wa ní masjid rí tí wọ́n bá yẹn wà ń bẹ. Àwọn tán rán wá sì padà. Wá sì padà. Nígbà tí àwọn sisters kẹrọ bojú táwọn kan lé wọn lọ, bàbá yẹn tẹ̀lé wọn dé bí pé wọ́n ju àwọn náà sẹ́yìn káńtà. Ó ní mo gbà bẹ́ẹ̀ tó bá ṣe pé nítorí ìtẹ̀sìn Ọlọ́run. Hafizahullah, Professor Rahman. So àwọn èèyàn mọ́ gbà bẹ́ẹ̀ tó ṣe pé tí wọ́n bá wà láàrin wa ìkẹ́ ìgẹ̀ àpọ́nlé ni fún wa, ẹ má jẹ́ ká sọ wọ́n nù. Ẹ̀yin shabab ẹ̀ tí ìmọ̀ nǹkankan ló jẹ́ kẹ́ rò pé gbogbo èèyàn lẹ́lẹ́ jarraha. Tí pé ọmọ èké ń ṣe yìí ni. Your minds are still inside the box. Your minds, your brain are inside the box. Kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ́ jarraha. Ẹjẹ́ sọ̀rọ̀ kanis ẹ lọ wá ní o máa sọ bí tó wà. Sheikh Ubaid ibn Abdullah al-Jabiri ló sọ, ó ní síyásà dáwà wà pé tá bá ṣe nǹkan báyìí kò dá o, tá bá ṣe nǹkan, àwọn bàbá yìí àwọn bàbá àgbàlagbà ni wọn, ẹ mẹ́jẹ àwọ̀ wọ́n ti kọ́kọ́ dààmú káwọ̀ tó dé o. Ẹ̀rù yẹn ni Sálàfí tó ṣe rò pé bẹ́ẹ̀ ló ṣe é sí. Àwọn kan lọ́lọ́run fi wú gbòǹgbò ìdí nǹkan yẹn tó fi rọrùn, títì yẹn wá dùn rìn ní ìsìn. Ẹ wá lé àwọn yẹn kó bẹ̀ tí wọ́n bá lálébù, ìmọ̀ ká ṣe sùúrù àlébù àbí ká súnmọ́ wọn láti yí wọn padà. Ṣùgbọ́n ká sọ pé lé wọn kó bẹ̀ yẹn àìgbọ́n tó ní o. Àìgbọ́n tọ́lọ́pàá bá mú ọ ní ìsìn ta ló pè kó wá bèèlè ẹ. Dámiló, ó mọ̀ wá aláàrùn ẹjọba wá prof lọ. Ẹjọba ń wá prof. Àbíyàn ní sọ bẹ́ẹ̀, ẹbá ń wá professor Aláró lọ. Àwọn àgbàlagbà ìdí nǹkan yẹn nìyẹn. Tó wá ṣe kó ló wà ní ẹbá ń wá ṣe Najimudeen lọ.
tọ́lọ́pàá bá ti rí wọn báyìí ara wọn ó balẹ̀. Mo ti rí ni o, ọlọ́pàá mú brọ́dà kan mọ́ wà ń bẹ̀, wọ́n ní àáfàá yẹn kidnap ìyàwó ẹ̀ ni. Àwọn kan competition pé àáfàá kidnap ìyàwó, ọlọ́pàá ó ṣàpè wá sí station. Sheikh Najimudeen wá tẹ̀lé wọn lọ bẹ̀. Nígbà tí area commander, kì í ṣe DPO, area commander rí bàbá yẹn, ó dìde kúrò lórí àga. Òun ló fi wọ́n sórí àga ńgbà tí wọ́n jókòó. Ó wá ní ká lọ kọ́ ẹni tó competition yẹn wá. Kádẹ̀ tó mú wá sọ́fíìsì kọ́kọ́kọ́ jù sínú gadroom. Ṣáwọn bàbá eléyìí ló sọ pé wọ́n kidnap. Ó ní ṣáwọn bàbá eléyìí ló kidnap. Ṣáwọn ẹrú àwọn eléyìí ló ń pè pé wọ́n kidnap ọmọ òun. Ẹ kọ́kọ́ jù òun ga sínú gadroom. Tẹ́ bá ti lé àwọn yẹn kúrò nínú dáwà yín, tẹ́ bá ti sọ pé níbo lẹ́gbẹ̀gbà. Bẹ́ẹ̀ ni Umar ṣe jẹ́ sí ẹ̀sìn Ọlọ́run. Ibn Mas'ud ní radiyallahu anhu, ma zilna a'izzatan mundu aslama Umar. Islam Umar yẹn gangan ala da'watin minan nabiyyi sallallahu alayhi wa sallam ni wípé Allahumma a'izzal islama bi Umar ibn al-Khattab radiyallahu anhu. Umar wá lọ bẹ́ẹ̀ títí tí Ànábì fi fẹ́ ọmọ ẹ̀ Hafsa radiyallahu anha, ọ̀rẹ́ tímọ́tímọ́ ní sí ìyá wa Aisha radiyallahu anha. Ọ̀rọ̀ wà láàrin àwọn méjèèjì tó pọ̀ gan o. Àwọn àfáà ní wíńdò yàrá wọn ló dojúkọra wọn pé ọ̀rọ̀ nínú ilé Ànábì ojú wíńdò wọn ti máa sọ Hafsa àti Aisha. Ṣùgbọ́n ìyá wa Hafsa ojú ìyá wa Aisha wọ́n jù wọn lọ. Umar ní amarana Rasulullahi sallallahu alayhi wa sallam an natasaddaqa. Níjọ́ kan Ànábì sallallahu alayhi wa sallam pa wá láṣẹ pé ẹ wá ṣe sàdákà, pé wọ́n fẹ́ lọ jihad, àbáwọn kan ní bùkátà haja muliha, ẹ lọ dáwó wá. Fawafaqa dhalika malan indi. Ọ̀rọ̀ tí Ànábì sọ yìí ó ṣe déédéé àsìkò kan tí owó kan bọ́ sí wa lọ́wọ́. Gbogbo wa ní owó kan máa ń bọ́ sí wa lọ́wọ́ ní àsìkò kan. Kódà lecturers gan àwọn náà owó kan máa ń bọ́ sí wọn lọ́wọ́ lásìkò kan. Kó owó kan kọ̀ sáàdé gẹ̀ẹ́mí. Nígbà míì èyí wà máa wo àkáǹtì yẹn báyìí. Bí ká sọ pé if I catch you. So owó kan a máa dé, ó wá dé bẹ́ẹ̀ fún Umar radiyallahu Abu Hafs. Ó ní fawafaqa dhalika malan indi faqult. Mo wá sọ pé lónìí o, al-yawma asbiqu Abi Bakr. Al-yawma asbiqu Abu Bakr in sabaqtuhu yawman. Tí ń bà tiẹ̀ kọjá níjọ́ kan, òní ni ó jẹ́. Asbiqu Abubakar al-yawm. Lónìí ni wọ́n kọjá, máa ṣe ju Abubakar lọ lónìí. Tí ń bà tí ẹ̀rí ṣe lẹ́ẹ̀kan. Ó ní faji'tu bi nisfi mali. Mo bá kó ìdajì gbogbo owó tí mo níhùn. Bá kó ìdajì ẹ̀wà. Radiyallahu anhu faqala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ìdíṣẹ́ Ọlọ́run bá tí ìkẹ́ àti Ọlọ́run bá ń bẹ fún bá sọ pé ma abqaita li ahlik. Kí ló ṣẹ́kù fún ara alé? Qultu mithlahu. Mo sọ pé irú ẹ̀ náà ni, ìyẹn ni pé ìdajì tí mo ní pẹ̀lú ọgọ́rọ̀ ń bẹ lé tààtù máa rí náà tá máa rí lò. Qala Umar ní radiyallahu anhu wa ata Abu Bakrin bi kulli ma indahu. Èmi tí mo ti lórí pé lónìí owó tí màá mú wá yóò ju tàbí Bakri lọ. Fa'ata Abu Bakrin bi kulli ma indahu. Gbogbo tó wà lọ́wọ́ Abu Bakri ló kó wá. Ẹ jẹ́ ká wo fíkù kan níbí o nípa ìmáṣe sàdákà àtàlù mutasaddiq. Mo ní 100 naira lọ́wọ́, mo kó gbogbo 100 naira sílẹ̀. Mo ní náà ó ju ẹni tó ní 1000 tó dá sí méjì lọ. Ẹni tó ní 1000 tó dá sí méjì, kí ló kó wá yẹn?
500. Èmi tí mo ní 100 naira, mo kó gbogbo 100 naira mi sílẹ̀. Ta ló náwó jù? Ta ló náwó sójú ọ̀nà Ọlọ́run bá jù? Torí pé kí ni àníyàn tó ti 100 naira yẹn ó súnmọ́ kó ju àníyàn tó ti 500. Torí pé ní 500 pé 500 ní ìtúnlẹ̀, ṣùgbọ́n ní 100 kò ní nǹkan kan tó kù lé fún ju hasbunallahu wa ni'mal wakeel. Ta ló wá náwó jù náà méjèèjì? Ẹn tó ná 100 pọ̀ mọ́ hasbunallahu ni, àbí ẹn tó ná 500 pẹ̀lú pé ó kù 500 kan nílé? Ẹ jẹ́ ká gbọ́ yé náà 100 naira plus hasbunallahu wa ni'mal wakeel. So Umar ni radiyallahu anhu, faqala lahu Rasulullah sallallahu alayhi wa sallam, ma abqayta li ahlik. Ìwọ Abubakar kí ló fílẹ̀ lé fún àwọn ará ilé? Qala abqaytu lahumullaha wa rasulahu. Mo ṣẹ́ Olúwa dẹ́dà kù fún wọn. Ọlọ́run máa bọ́ wọn. Ọlọ́run máa bọ́ wọn wa rasulahu. Mo ṣe àdúà ànábì kù kù ṣàdúà fún. Nítorí pé ó ti sọ fún wọn pé khudh min amwalihim sadaqatan, ó ní rasulahu, àdúà ànábì ó bà wọn. Wa salli alayha abqaytu lahumullaha wa rasulahu. Ètí Olúwa bá dẹ́dọ̀ ó mú wá lẹ́yìn ìsìn. Àìkú mọ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò níbi táàrán kan. Èyí táàrán kan pọ̀ ju táà ná ó ju sálárì wa táàrán kan lọ. Faqala Umar radiyallahu anhu, wallahi la usabiquka ila shay'in abada. Wallahi la usabiquka ila shay'in abada. Abubakar, ṣé màá tiẹ̀ lè ṣáájú rẹ̀ ṣe nǹkan báyìí bí? Ṣé màá tiẹ̀ ṣe nǹkan kankan tó ju tiẹ̀ lọ bí? Lónìí tí mo tún rò wípé tèmi ò ju tiẹ̀ lọ lónìí. Ó tún jù mí lọ, Abubakar sí. Ẹmú yẹn ní méní. Ẹlẹ́ẹ̀kejì, Imam Ahmad ibn Hanbal àti al-Imam ibn Hibban. Imam Ahmad nínú Musnad, Ibn Hibban nínú Sahih bi isnadin hasan. Anna Umar ibn al-Khattab qala kana Rasulullah Umar náà ló gbà wá radiyallahu anhu. Ó ní kana Rasulullah sallallahu alayhi wa alihi wa sallama la yazalu yasmaru inda Abi Bakrin al-laylata fil amri min amri al-muslimin. Ànábì sallallahu alayhi wa sallam la yazalu yasmaru. Ànábì máa ń wá lálálẹ́ wá jókòó ti Abubakar. Asamuru hadithul layl, at-tahaddusu ma'al ashabi fil layl. Kí n wá sọ́dọ̀ Dr. Sheikh lálẹ́, báwo la ṣe fẹ́ ṣe báyìí? A ní karatu báyìí ní báyìí, bó ní ká ṣe gbégbà? Kí wọ́n ní báyìí ní ká ṣe gbégbà, ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ ká ṣe. Alẹ́ ló máa ń sábà jẹ́ fún Ànábì àti Abubakar sí. Eléyìí manqabatun ní min manaqibi Abubakar Siddiq. Kéf Ànábì sallallahu alayhi wa sallam, òun àti ẹ̀ ni wọ́n jọ ń jíròrò bó làlú mọ́ ó ṣe sún síwájú. Abu Khadija, kí la máa ṣe lọ́la o? Ibo lágbègbà ọ? Ṣé ká pé lágbájá sí? Ṣé ká pé tàmàdò sí? Bó láṣe wá rówó báyìí? Ẹgbẹ́ wọn ni máa fò lágbájá. Ẹ̀mí gánà gbogbo orú ọ̀rọ̀ báyìí lálálẹ́ Ànábì wà jókòó Abubakar sọ. Tààlà Abubakar níbẹ̀ ń ta ni olùdámọ̀ràn fún Ànábì. Tẹ́ bá ti wá ń bú Abubakar ìtàlẹ̀ ń bú sallallahu alayhi wa sallam. Ó ní la yazalu yasmaru inda Umaru ló ń sọ̀rọ̀ radiyallahu anhu. Mo ṣe sọ pé a máa sọ̀rọ̀ Umaru níwájú ilé Abubakar. Ilé ìfáìdà wà ń bẹ̀ ọ́. Gbà fún ẹni tó bá jù ọ lọ. Kódà bọ́jọ́ orí yín súnmọ́ gbà fún lágbájá yìí.
ojú ara gbígbà fún Abubakar ní àárín lọ́dọ̀ Umar tó bá jẹ́ òní ni ẹlòmí yóò mọ wá nǹkan kan tí ó sọ lábẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ìpátá bí ká sọ pé Abubakar ju Umar lọ Abubakar ju Umar lọ níbi dáadáa Abubakar ju Umar lọ níbi dáadáa ta ló wá sọ fún wa Umar gangan fún rẹ̀ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ Umar ní wa innahu samara indahu dhata laylatin wa ana ma'ahu ní alẹ́ ọjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam wá bá Abubakar nílé wa ana ma'ahu èmi náà wà pẹ̀lú wọn níjọ́ náà fa kharaja Rasulullahi sallallahu alaihi wa sallam wa kharajna ma'ahu Ànábì jáde àtẹ̀lé alayhi salatu wassalam fa idha rajulun qa'imun yusalli fil masjid labá ń gbúrò ọkùnrin kan tó ń kírun nínú masasi lórí ìdúró lóru lálẹ́ ẹnìkan sáàgbúrò pé ẹnìkan kírun lọ́wọ́ faqama Rasulullahi sallallahu alaihi wa sallam yastami'u qira'atahu Ànábì bá bẹ̀rẹ̀ sí tẹ́tí gbọ́ ẹ̀ka Qur'an ẹni tó ń kírun lóru pé yóò dùn gan torí pé lóru ohun yẹn ó máa lọ geere lásìkò tí wọ́n tí ò sáriwo gan kọ́ ó tún wá jẹ́ pé lálẹ́ ni radiyallahu anhu falamma kidna an na'rifahu nígbà tá a fẹ́ máa gbìyànjú ká lọ wò ó pé ta lẹni tó wà nínú mọ́sáàsì tó ń kírun kọ́ Rasulullahi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ Ọlọ́run bá alayhi salatu wassalam wa sọ fún wa wípé man sarrahu an yaqra al-Qur'ana ratban kama unzila man sarrahu an yaqra al-Qur'an ratban kama unzila ẹnikẹ́ni sarrahu tí ó bá dùn má an yaqra al-Qur'an pé kó máa ka Qur'an ratban ní fresh kama unzila gẹ́gẹ́ bó ṣe sọ̀kalẹ̀ falyaqra ala qira'ati ibni ummi abd lọ tẹ̀lé bí ibnu ummi abdin bó ṣe máa ka Qur'an ìyẹn ni pé ibnu ummi abd ni ẹn tó ń ka Qur'an Ànábì ti mọ̀ pé ibnu Mas'ud ló ń ka Qur'an Abu Abdurrahman al-Khuzali Abdullah ibn Mas'ud Ànábì sallallahu alaihi wa sallam pé ní kíni o ibnu ummi abdin ọmọ ìyá ẹrú ummu abdin ìyá ẹrú kan ó lọ́mẹ́ faman sarrahu an yaqra al-Qur'an ẹnikẹ́ni tó bá ṣe pé yóò dùn mọ́ kó ka Qur'an bó ṣe sọ̀kalẹ̀ gangan rotban fresh láì tí ìsìnkú ẹnìkan tó ń bù nǹkan lù bákan ní tún ní falyaqra'hu ala qira'ati ibn ummi abd kó lọ kà bí Abdullah ibn Mas'ud bó ṣe ń ka Qur'an qala Umar bá sọ wípé summa jalasa ar-rajulu yad'u ẹn tá gbọ́ tó ń ka Qur'an ló bá jókòó ló bá bẹ̀rẹ̀ sí ṣàdúà fajala Rasulullahi sallallahu alaihi wa sallam yaqulu lahu Ànábì bá ń sọ fún ẹn tó ń ṣàdúà yẹn ibn Mas'ud kó ó ní sáltótọ́ máa béèrè wọ́n máa fún ọ ní tó béèrè sallallahu alaihi wa sallam faqala fi ma sa'ala ara tí ibn Mas'ud béèrè ní alẹ́ ẹjọ́ náà ò ní pé Allahumma inni as'aluka imanan la yartad olóba dẹ́dà mo tọrọ lọ́wọ́ rẹ̀ kí ni mo ń tọrọ kí ni mo béèrè imanan la yartad ìgbàgbọ́ tí mi ní kó mọ̀lẹ́yìn ẹ̀ ṣe mí ní mùsùlùmí tí kèfèrí ò ní gbẹ̀yìn ìgbàgbọ́ mi wa na'iman la yanfad àti ìkẹ́ àti ìgẹ̀ tí mi ní ìtálíkà lẹ́yìn ẹ̀ kẹ́mi gẹ̀mí lẹ́yìn tí ò ní sọ ìkẹ́ àti ìgẹ̀ inú lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ kẹ́mi gẹ̀mí wa murafaqata nabiyyika Muhammadin murafaqatu nabi sallallahu alaihi wasallam ìmá wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fi kẹ́mi fi àlà jannatil khuld ní ààyè tó gajù nínú àlìjánà
ilé wọ̀ má jáde mọ́ sallallahu alaihi wasallam jẹ́ wà pẹ̀lú Ànábì nínú àlìjánná níbi tó ga jùlọ nínú ẹ̀. Qala Umar sọ pé faqult mo bá bẹ̀rẹ̀ sí sọ fúnra mi wípé wallahi la'abduwanna ilayhi la'ubashirannahu la'abduwanna ilayhi ilẹ̀ mọ́ báyìí mú lọ bá sàbẹ̀ máa lọ sọ tánàbí sọ lẹ́yìn rẹ̀ máa lọ sọ fún ta ló fẹ́ lọ sọ fún Abdullah ibn Mas'ud. Ikhwa fáídà wa bí ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́ tí wọ́n sọ̀rọ̀ ẹnìkan láàrin wa dáadáa a ní fẹ́ sọ fún afá ṣé o mọ̀ nǹkan tí Sheikh Abu Khadija tí wọ́n sọ ń parí lánàá wọ́n láìkẹ́ gan a kì í fẹ́ ṣe bẹ́ẹ̀ kọjá ẹ wo Abubakar àti Umar a gbọ́ Umar ní mo ti ń rò máa jí dọ́dọ̀ rẹ̀ láàárọ̀ kùtù falau bashirannahu kí n lè bá fún ní ìró ìdùnnú fagadawtu ilayhi li ubashirahu fawajadtu Aba Bakrin qad sabaqani ilayhi fabashsharahu. Mo bá jí délé Ibn Mas'ud pé kí n lọ fún nírò tánàbí sallallahu alaihi wasallam. Fawajadtu Aba Bakrin, mo bá pàdé Abu Bakrin bẹ́ òun ò sọ tí ẹ̀wọ̀ qad sabaqani ilayhi fabashsharahu, ó ti ṣáájú mi dọ́dọ̀ Ibn Mas'ud láti lọ gbé ìró ìdùnnú kò létí ní wala wallahi mo fi Olúwa dẹ́dà mo fi búra ma sabaqtuhu ila khairin qattu illa sabaqani ilayhi ma sabaqtuhu mi gbìyànjú àti kọjẹ́ mi sáré kí n ṣáájú ẹ̀ níbi dáadáa kan illa sabaqani ilayhi àfi pé kí n tó débi dáadáa yẹn Abubakar ti débẹ̀ bí mo ṣe gbà lérò pé láàárọ̀ kùtù inshallah èmi ni màá kọ́kọ́ débẹ̀ nígbà tí mo débẹ̀ nǹkan mo bá Abubakar. Ẹ jẹ́ ká kà ní méjì ohun gangan lọ́dọ̀ Imam Ahmad Umar ibn al-Khattab radiyallahu anhu hadithu Zubair ibn Awwam ló gbà wá lọ́dọ̀ Umar. Hadithu yìí wà lọ́dọ̀ al-Imam Ahmad nínú Musnad. Ó ní Umar sọ wípé radiyallahu anhu inna Umar ibn al-Khattab ذكر أبا بكر وهو على المنبر فقال زبير بن الأوام صويبي أن عمر ذكر أبا بكر الصديق وهو على المنبر. عمر والو المنبر انصر أبو بكر الصديق رضي الله عنه. عمر واني إن أبا بكر كان سابقا مبرزا. أبو بكر كان سابقا aṣáájú ni mubarrizan ó yanjú kò sí kò sẹ́n tí ó wò wípé ṣáàbùbákìrì ṣáájú wa ó ṣáájú wa ọ̀ tẹ̀gẹ̀kọ́ ó clear pé àbúbákìrì jù wá lọ radiyallahu anhu. ìbá rántí pé ń jò ní tá ń sọ̀rọ̀ àbúbákìrì ní Siddiq pé Umar àbúbákìrì ń bí léèrè àbúbákìrì ń tọrọ lọ́wọ́ Umar radiyallahu anhu pé foríjì mi lẹ́ẹ̀mẹ́ta. Umar ò sọ̀rọ̀ sókè ṣùgbọ́n àpadà mọ̀ wípé gbogbo ẹ̀kọ̀ọ̀kan tó sọ pé foríjì mi ló ti foríjì. Wọ́n wá fẹjọ́ ẹ̀sùn ànábì sallallahu alaihi wasallam. Umar bá débẹ̀ pé òun náà jókòó ti ànábì sì sún alayhi salatu wasalam fún Umar nítorí wípé ó ṣe nǹkan kankan tí ò tẹ́ Abubakar Siddiq lọ. So ọ̀nà wo ni Umar radiyallahu anhu ní ó ṣe ní gba Abubakar Siddiq ní ọ̀gá radiyallahu anhu ajma'in. Ẹ jẹ́ kí mú athar kan wá lábalábẹ̀ kí ó bẹ̀rẹ̀ àsìkò. Al-Imam Muslim rahimahullah nínú sahih hadith yìí hadith Abu Hurairah radiyallahu anhu ó ní qala Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam man asbaha minkumul yawma sa'iman. Ta nínú gbogbo ìta wà bí man asbaha minkumul yawma sa'iman, ta ló jí lónìí tó ṣe pé orí àwẹ̀ ló jí sí. Ìyẹn ni pé ta ló jí sí pé òun gbà àwẹ̀ lónìí nínú gbogbo wa. Qala Abu Bakrin ana. Ànábì ní èmi gbà àwẹ̀ sallallahu alaihi wasallam wa radiyallahu anhu.
Abubakar Siddiq. Ànábì tún béèrè alayhi salatu wassalam, faman tabi'a minkumul yawma janazatan, ta ló ti tẹ̀lé òkú sínsìn kan, ta ló ti kópa nínú ètò ìsìnkú kan lónìí nínú yín? Qala Abubakar Siddiq ana. Ó dìpò ẹlẹ́ẹ̀kejì. Lẹ́lẹ́ẹ̀kẹta, Ànábì ní alayhi salatu wassalam, faman at'ama minkumul yawma miskina, ta ló ti bọ́ aláìní kan lónìí nínú yín? Kí ni ìbéèrè àkọ́kọ́? Man asbaha minkumul yawma sa'iman. Kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì? Man tabi'a minkumul yawma janazata. Kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta? Man at'ama minkumul yawma miskina. Gbogbo ẹ̀ pátá lẹ́yọ kọ̀ọ̀kan ni Abubakar ní sọ pé kí ni o? Ana, 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 ana. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin, Ànábì sallallahu alayhi wa sallam, ó ní man aada minkumul yawma maridan, ta ló ti lọ bẹ̀ ẹnìkan wò tí ara rẹ̀ ò yá, ẹnìkan ò lálàáfíà tí lọ bẹ̀ wò, ta ni nínú yín? Abubakar Siddiq sọ pé ana. Ní gbogbo ana 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 yìí, níṣojú gbogbo èèyàn ni o. Kódà nínú ẹgbà wa kan wọ́n ní lẹ́yìn ìrun fajr ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ìrun àsùnbà. Man asbaha minkumul yawma sa'ima, ní kálukú dákẹ́ ẹ̀rùn, ta ló ń gbà wẹ̀ ẹnu wa lẹ́nu? Àfi Abubakar Siddiq ana, èmi. Ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìbéèrè ẹ̀kẹrin àti ana 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 Abubakar, ó ní majtama'na fi imri'in illa dakhala al-janna, majtama'a fi imri'in illa dakhala al-janna. Àwọn nǹkan yìí ò ní pé sára ẹni kankan àfi kẹ́ni náà ṣe kìí ní ẹ̀nà ẹgbà ọkọ̀ ní fi yawmin wahid. Àwọn nǹkan yìí ò ní pé sí èèyàn lára ní ọjọ́ kan. Asbaha sa'iman, tabi'a janazatan, at'ama miskinan, aada maridan. Ó nìkan lẹ́yìn ìrun àsùnbà, ó ti bọ́ ẹnìkan, ó ti lọ bẹ̀ ẹnìkan ò tára rẹ̀ ò yá, ó ti lọ bẹjú wo òkú kan bó bá wọn wẹ òkú bẹ̀ kílẹ̀ ò tó mọ́. Òun náà ni ana ana ana. Radiyallahu anhu Abubakar Siddiq radiyallahu anhu. Hadith Abu Hurairah ó wà nínú Sahih Muslim. So a rí wípé Umar ibn al-Khattab ó gba Abubakar Siddiq lọ́gàá o, radiyallahu anhum ajma'in. Ẹ jẹ́ kí n sọ nǹkan ẹyọ kan nípa Umar fi mẹ́nu ló bẹ́ bá a ṣe sọ níbẹ̀rẹ̀ kò ṣeé ṣe. Nígbàtá ń sọ̀rọ̀ Abubakar Siddiq bó ṣe jẹ́ Siddiq nìkan, in tó ní ṣe pẹ̀lú ìjẹ́ Siddiq Abubakar nìkan lánsọ. Ṣáà hadith dáka ní àkà ń bẹ̀ nígbàtá ń sọ̀rọ̀ Abubakar. Ọ̀rọ̀ Abubakar kìí ṣe sọ́ọ̀tà bí pẹ́ ń sọ̀rọ̀ Ànábì, torí kò fẹ́ sí mashhad, kò fẹ́ sí nǹkan kankan tẹ́ sọ pa Ànábì sallallahu tí Abubakar ò ní kò mẹ́. Ta bá kó sínú ọ̀rọ̀ hijranis bá ń sọ̀rọ̀ Ànábì sallallahu láàmà dárúkọ Abubakar. Gbogbo ogun tánàbí jà pátá wọ́n jọ lọ, wọ́n jọ dé ní. Kò ogun kankan ò ṣẹlẹ̀ lẹ́yìn Abubakar Siddiq. Tó kọjá ká máa sọ pé Bádárì ni Abubakar, kọjá bẹ́ẹ̀. Ashabu shajara, hadith Jabir bin Abdullah al-Ansari, wọ́n ní gbogbo ẹn tí bay'u an-nabiyya sallallahu alayhi wa sallam tahta shajara, gbogbo wọn fi janna, kò sí kankan tí ó wọ̀ nánú wọn. Abubakar wà mẹ́. Àwọn oníbàdàn wọ́n ní fa'alu ma shi'tum qad ghafartu lakum, Abubakar wà mẹ́. Ẹ sọ nǹkan náà tó jẹ́ nǹkan àpọ́nlé fún sàábé, Abubakar ò sí bẹ́ẹ̀. Ẹ sọ nǹkan náà tó jẹ́ nǹkan àpọ́nlé fún Ànábì sallallahu alaihi wasallam. Kódà ìyà fún Ànábì ó wà mẹ́. Ebi wọ́n fún Ànábì lọ́rùn ọjọ́ kan alayhi salatu wassalam kan tó máa polongo ẹ̀sìn, wọ́n so nǹkan mọ́ Ànábì lọ́rùn.
Abubakar Siddiq bá lọ síbẹ̀ ó bá ń bá wọn dù ló ń sọ fún wọn pé ataqtuluna rajulan an yaqula rabbi Allah. Ṣé àyà Quran sọ̀kalẹ̀ bí báyìí àbí òsì? Ataqtuluna rajulan an yaqula rabbi, ẹwà wá pa bí nítorí pé ó sọ pé Olúwa bá dẹ́dà mi ni Allah. Ẹwà wá pa bí ṣárántí rajulun min qawmi Fir'aun, mu'minu qawmi Fir'aun. Ataqtuluna rajulan an yaqula rabbi Allah wa qad ja'akum bil bayyinati min rabbikum fa in yaku kadhiban fa alayhi kadhibuhu wa in yaku sadiqan yusibukum ba'd alladhi ya'idu. Irú ẹ̀ l'Abubakar sọ. Siddiq radiyallahu anhu. Ẹ ká sọ̀rọ̀ ilé nípa Umar fi ìdákẹ́ torí àsìkò. Umar ibn al-Khattab radiyallahu anhu. Annabi sallallahu alayhi wa sallam. Ó ní walladhi nafsi biyadihi. Mo fi Olúwa bá dẹ́dà tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. Ma laqiyaka ash-shaytanu qattu. Ash-shaytan pẹ̀lú márífà. Èṣù Ìbílísì. Ma laqiyaka ash-shaytan qattu salikan fajjan illa salaka fajjan ghayra fajjik. Shaytan èṣù kò rí ọkọ̀ máa gba ojú pọ̀nà fajju tariq wasi ni ọ̀nà kan tó fẹ̀ ní fajju. Tẹ́ mọ̀ rò pé àbọ́yọ̀ ọ̀nà yẹn kéré, kò ní gba àwọn méjèèjì pàpà ọ̀nà tó fẹ̀. Èṣù orí olórí ọ̀nà kan rí tọ́nà náà fẹ́ kó máa bọ̀ báyìí illa salaka fajjan ghayra fajjik. Àyàfi kó wá ọ̀nà míì yàtọ̀ sí ètí ọwà yìí Umar. Ànábì sallallahu alaihi wa sallam ló sọ bẹ́ẹ̀ ń pa Umar. Ẹn tí èṣù rí sá pó ló jẹ́ rí. Nínú ẹgbà wá mi ti yàwó Aisha radiyallahu anha. Ànábì sallallahu alaihi wa sallam sọ pé inni la anzuru ila shayatinil insi wal jinn qad farru min Umar. Inni la anzur ila shayatinil ins wal jinn qad farru min Umar. Mo ń wò báyìí àwọn èṣù láàrin èèyàn àti àlìjànú wọ́n ti ń sá fún Umar. Wọ́n mọ̀ mẹ́rẹ̀ ìyàwó Aisha ló gbà wá lórí Umar radiyallahu anhu. Hadisi wa ní Sunan Tirmidhi àti Sunan Nasa'i. Ọ̀rọ̀ àwọn èèyàn yìí ò ṣe é sọ tán, kò ṣe é sọ ká sọ tán, kò ṣe é ṣe. A máa sọ. Wọ́n wá ní kinní kan, ìmá sọ̀rọ̀ wọ́n máa ń gbin ìgbàgbọ́ sí ọkàn yẹn. Eléyìí ni mo fẹ́ ká mójútó àti àwọn àìmà súnà a kìí ṣe, a sì máa ń ṣe tẹ́lẹ̀. Nígbàtí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tí ìpolongo súnà ṣẹ̀ṣẹ̀ múlẹ̀ bọ̀, a máa ń sábà sọ̀rọ̀ àwọn sàhábà. A lè ṣe program àfi ká sọ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ kan náà sàhábà. Mo rántí dáadáa pé mo sọ̀rọ̀ Jundub ibn Junada inú IBC kan. IBC yẹn ni Dr. Lukman Abu Hikma Sheikh Lukman Idris làwọn ti sọ̀rọ̀ Audatul Hijab tàbá rántí kìsọ Iléṣà IBC láti lọ ṣe IBC. Ó ti pẹ́ o, either 98 or 99, 1998 ọ̀pọ̀lọpọ̀ wa yìí láti tó bí 50 years nígbà náà ní 1998 kó nígbà náà ní 1998 program ńlá ni. So a lè ṣe program ká máa sọ̀rọ̀ ìkánú àwọn sàhábà àbí kan nínú àwọn àìmà. Èmi rántí pé mo ti sọ̀rọ̀ Imam Ahmad ibn Hanbal ní ìyẹn náà bí 99 or 2000. Imam Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká máa mú mọ́ ètò program wa. Kó má jẹ́ wípé ẹnìkan ṣe kíní kan wá fẹ́ là à ń dìídì ara ẹ̀sìn wa, à ń dìídì màmá sọ̀rọ̀ àwọn sàhábà radiyallahu anhu àti àwọn àìmà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn wọ́n kàn gbọ́ Ṣáfi'í. Wa ma adrakum man Ṣáfi'í. Kí ni ó jẹ́ ká mọ irú ẹni tí Muhammad ibn Idris Ṣáfi'í tó jẹ́? Bẹ́ẹ̀ ni tó bá ṣe pé Ahmad ibn Hanbal láàmú
àbí Imam Daril Hijra lámú ni, àbí Nu'man ibn Sabit rahimahullah al-Kufi lámú ni, èwo lámú táàmù? Abu Sufyan Sauri lámú ni, Abu Sufyan ibn Uyayna lámú ní tó bá kọ́ ti wọ́n yẹn a lè lọ sókè sí àtún lè sọ̀kalẹ̀ díẹ̀ sí àbí Bukhari sọ̀rọ̀ ẹ̀ bóyá àwọn ará Masjid Bukhari wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ Bukhari ní sísọ pé a fẹ́ sọ̀rọ̀ Bukhari. Masadir síwá Ibn Hajar kafallahu bihi al-mu'minina al-qital, ó kò sí tẹ́ẹ̀mà wákàǹpá Bukhari ò ti kọ́lẹ̀ fún ẹ́kà máa kàí máa ṣàlàyé. Ó dáa púpọ̀ jù gbogbo wápátó ní súnà ibikíbi táà bá wà, ẹ jẹ́ ká mú mẹ́ẹ̀sì wa. A lè sọ pé a wà lórí manhajù salaf láì mọ̀ salaf. Salafi kò mọ̀ salaf ẹ̀ kò dáa. Salafi kò wá máa salaf. Kódà a máa ń sọ̀rọ̀ àwọn ìyàwó Ànábì sallallahu. Gbogbo bí ọ̀rọ̀ wa àti ẹjọ́ wa àti ìdààmú wa ṣe ń pọ̀ lórí àwọn obìnrin yẹn. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìyàwó Ànábì, ìyàwó Aisha radiyallahu anha, Fatima, gbogbo àwọn Salama kàkà táwọn ròyìn wọn táwọn sọ̀rọ̀ wọn yìí, Ọlọ́run máa ń lò ní sábàbí ìtọ́sọ́nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin. Bẹ́ẹ̀ náà ni tá a bá mú àwọn ọmọ kéékèèké tá a sọ̀rọ̀ àwọn àìmà lásìkò kéékèèké wọn. A lè sọ ká mú àsìkò ká sì dìrásà àsìkò kéékèèké àwọn àìmà. A rí ẹ̀kọ́ tó pọ̀ àríkọ́, kò sì ní jẹ́ ká jọra wa lójú. Abala kejì ọ̀rọ̀ náà nìyẹn. Gbogbo bí tá bá ti ń júwe àwọn àìmà, ìgbéraga ìsábà síbẹ̀. Kò sí tó mayọmọya mi, kò sí payọ Ọlọ́run bá tó ní, kò sí tí a tó ní. Ibn al-Qayyim rahimahullah ńgbà tó kú ọmọ Ibrahim 40 years náà fi ń ta tírà Ibn al-Qayyim ò tí ìta tán. Kí ni 40 lédè Yorùbá? 40 ọdún. Ọmọ àfà ńgbàtí bàbá ti kú tán, àfà ló náà, ṣùgbọ́n àfà tí a pọ̀ Ibn al-Qayyim rahimahullah pé ẹjá tẹ́lẹ̀ ká fi powó sákò torí pé kanzu níta ìbọ́lọ̀ bá sọ bẹ́ẹ̀ nù Qur'an inú Suratul Kahf. Kí ló sọ bẹ́ẹ̀? Wa kana tahtahu kanzun lahum, àwọn àìmà ní kutub, àwọn tírà bàbá wọn. Bàbá wọn bẹ́rì tírà yẹn sílẹ̀, táwọn ọmọ mi bá dàbà wọ́n rí tí àkà. Kanz ní tírà. Ọmọ Imam Ibn al-Jawzi ó náà ta tí à bàbá rẹ̀ ó fi pawó sápò. Tí ẹ̀ tara ìpáǹlé ni, sí ọ̀dọ̀ Ibn al-Qayyim tara iyì ni. Àwọn èèyàn wá tírà wọn ò ní rí, wọn ni àbàbá tí wá ní. Ó wà ní ẹjọ́ ẹ má bínú tá fẹ́ sọ fún ni, kí ni ẹ sọ? Ṣẹ́lẹ̀ tà fún aká fún ilówẹ́ dáànú àlétà ẹjọ́ ẹ̀ta. Wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ wá wọn tí ó tà wá sálà fún tẹ́jọ́. Ẹ bá wa ta tírà yìí, ẹ bá ta òkè àátà fún mi. Ṣẹ́sàn 10,000 naira, 10,000 kéré. Torí pé lóde òní tí àti wọ́n Al-Musnadul Musannaful Mu'allal $800 ní tírà ẹyọkan ni. Èló ni $800 times 1,500 tí ẹyọkan. Sharh Sahih Muslim Sheikh Muhammad ibn Adam al-Ethiopi 45 volumes tí ẹyọkan ni $900 nígbà tèmi rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ pé kanz ní tí a bí kìí ṣe kanz fortune. So ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ àwọn àìmà rahim, a máa rí nǹkan. Kódà a lè sọ̀rọ̀ tíà lónìí, ọ̀rọ̀ tíà la fẹ́ sọ. A fẹ́ jú wa níwèé tíra tí a báyá tíra tafsir lónìí la fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ara tó jẹ́ kí wọ́n máa déra wọn sínú bọ́ọ̀sì ní pé wọ́n ò rí tí àkà. Wọn ò mọ̀ tí àtàkà gan. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wàlímú wọn ò sábà júwe tí àfọmọ kí ó máa pè wọ́wọ́ tí ara ẹ̀ wọ́ lọ́ka ilé wọ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ ó wà ní báyìí. Àwọn èèyàn sábà ṣe bẹ́ẹ̀ mọ̀. Wọ́n rò wípé táwọn bá ti ń júwe tí àfọmọ kí ó
kò ní máa gbá àwọn ẹlẹ́ máa ìgbà ẹgẹ́ ni ó máa pọ́ lẹ́jù ọmọ kí ó tó ní tẹ́pà gbogbo tí subhanallah tí a mọ̀ dá ẹni tó tọ́ sọ́nà tí a kò ní gbàgbé ẹ̀lẹ́lẹ́ torí wípé Al-Imam Shatibi nínú Al-Muwafaqat wọ́n ní ìní tí a tó dáa àti ní àwọn àfáà tó dáa ó dàbí ìyẹ́ méjì ẹ̀yẹ fún tọ́lá ẹ̀lú kò lè fò àfi pẹ̀lú méjèèjì akẹ́kọ̀ọ́ ó lè fò pẹ̀lú ìyẹ́ kan ká sọ pé tí à ló ní ò ní ẹni tí ó mọ̀ tọ́ sọ́nà wàláhì a máa ka nǹkan tí ò ní yé wàláhì a máa ka nǹkan tó ṣe wípé ó rò pé ti yé òun níjọ́ tí àfáà bá ń ṣàlàyé ẹ̀nà pé àyẹ́kí ní iye òye mi àṣé mo ti ṣì gbọ́yé nítorí náà a ní bùkátà sí méjèèjì tí à tó dáa àti àwọn àfáà olùpayọ̀ Ọlọ́run tí à tó dáa àti àfáà olùpayọ̀ Ọlọ́run nígbà náà tọ́líbù lè yóò lè ṣe kíni yóò lè fò aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته.